olórí ilé ìgbìmọ̀ asòfin fẹ́ bá mi sùn ni nígbà tí mi ò gbà ló ṣe ń kanra mọ́ mi. ọ̀rọ̀ náà ti di tọ́rọ́ fọ́n kálé báyìí o. olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ́tọ̀ Akpabio ti ń sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń kọrin nítorí ọ̀kan nínú àwọn obìnrin tó wà nílé ìgbìmọ̀ asòfin níbẹ̀, Natasha Akpoti, ìyàwó Uduaghan, ti ní Akpabio fẹ́ bá òun sùn ni. ó ti lé òun kàràkàrà, ó fẹ́ mú nǹkan jẹ lára òun nígbà tí òun kò sì gbà fún ló ṣe bẹ̀rẹ̀ sí kanra mọ́ òun nílé ìgbìmọ̀ àwọn. bá a ti ń wí yìí pàápàá ọ̀rọ̀ ti wà ní kóòtù àwọn aráàlú, bẹ́ẹ̀ ló sì ti dé kóòtù ìjọba. Natasha ti rojọ́ lórí tẹlifíṣàn Arise, bẹ́ẹ̀ ló sì ti gbé ọ̀gá wọn yìí lọ sílé ẹjọ́ láti ilẹ̀ yìí títí tó sì fi dé Kùsàǹgbà. kò síbi tí wọn ò ti gbọ́ pé olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà fẹ́ ṣe kinní fún sẹ́nẹ́tọ̀ obìnrin tó wà lábẹ́ ẹ̀. nínú oṣù tó kọjá ni ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀. ọ̀rọ̀ kékeré ló sì dá ìjà náà sílẹ̀. ìjà náà ló sì di yanpanyanrin báyìí. lára òfin ilé ìgbìmọ̀ asòfin ni pé wọ́n lè yí ìjókòó àwọn asòfin padà. olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí fúnra ẹ̀ ló sì lè ṣe é. ibi tó bá fẹ́ kí asòfin kan máa jókòó sí náà ni yóò máa jókòó sí. òun ló ń pín ìjókòó fún wọn. ọ̀rọ̀ náà kì í fàjà tẹ́lẹ̀ àfi nígbà tó kan sẹ́nẹ́tọ̀ arábìnrin yìí, ìyẹn Natasha Akpoti Uduaghan. ní 20 oṣù tó kọjá yìí, February 20 ni, ìyẹn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, Akpabio ti yí àwọn ìjókòó kan padà. ó sì ti fún Natasha ní ibi tuntun tí yóò máa jókòó sí. àwọn èèyàn Akpabio ní nítorí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò kan darapọ̀ mọ́ APC nílé ìgbìmọ̀ níbẹ̀ ni àyípadà náà ṣe di dandan. àmọ́ nígbà tí wọ́n sọ fún Natasha pé wọ́n yí ìjókòó ẹ̀ padà, ariwo gidi ló mú bọnu. ó ní òun ò ní gbà kí ẹnikẹ́ni yí ìjókòó òun padà, òun kò sì ní kúrò níbi tí òun dúró sí. olórí ilé ìgbìmọ̀ yìí Akpabio jà raburabu. ó ṣe bí ọkùnrin, àmọ́ ẹ̀pa kò bóró mọ́ ni, nítorí níṣe ni Natasha ń tu bí ejò tó sì ń sọ fún Akpabio pé wo èmi ò bẹ̀rù ẹ o, kò sí ohun tó lè fi mí ṣe o. ó lè ṣe ju gbogbo nǹkan tó ti ń ṣe fún mi tẹ́lẹ̀ yẹn lọ, tó ò ní jẹ́ kí n sọ̀rọ̀. múra sí kó o máa ṣe é lọ. àmọ́ pé bóyá mo máa kúrò lórí ìjókòó mi yìí lọ sórí ìjókòó mi yìí, irọ́ ló fi yẹn pa. bábẹ́ nìkan ò lè gbé mi dìde níbi tí mo wà yìí. àrà tó bá wù ẹ́ kó o dá. bí wọ́n ṣe yàn ẹ́ láṣòfin ni wọ́n yan èmi náà. kò sẹ́nìkan tó lè halẹ̀ mẹ́nìkan. gbogbo àwọn aṣòfin ni wọ́n máa ń wòran. ọ̀rọ̀ náà máa kúrò léré, ó di nǹkan míì. bí àwọn kan ti ń wo Natasha tó ń tu bí ejò, bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé kó ṣe sùúrù, kó forí fó lórí. àmọ́ ohun tó jẹ́ kọ́rọ̀ yíya àwọn míì lẹ́nu ni pé nílé ìgbìmọ̀ níbẹ̀ wọ́n mọ̀ pé bí kò bá nídìí kan, ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán. kì í ṣe ọ̀rọ̀ ìjókòó báyìí ni yóò fa wàhálà irú eléyìí. àwọn yẹn sì ń fẹ́ mọ ìdí abájọ tí ọmọdé obìnrin yìí yóò fi máa rí bàbá àgbàlagbà yìí fín. ọmọ ọdún 45 45 ni Natasha, ọmọ ọdún 62 62 ni Akpabio yìí ṣe. kí wàá ló lè fàjà? àti pé ìjà báyìí náà ti wáyé rí láàrin àwọn méjèèjì lọ́jọ́ 19 oṣù keje July 19 ní 2024, ìyẹn ọdún tó kọjá. obìnrin yìí náà ló fẹ́ sọ̀rọ̀ ní Akpabio bá ní kó panu mọ́. nígbà tí yóò sì fọba lé e, ó ní ṣé o rò pé òtẹ́ẹ̀lì la wà ni? níṣẹ́ ni ọ̀rọ̀ náà sì dàbí ìgbà tí Akpabio sọ pé òtẹ́ẹ̀lì lóbìnrin náà ń ná tẹ́lẹ̀ kó tó wá sílé ìgbìmọ̀ asòfin. ọ̀rọ̀ náà di ariwo nígbà náà tí àwọn ẹgbẹ́ obìnrin lóríṣiríṣi ti fẹ́ máa dá sí kí Akpabio tó sáré bẹ̀bẹ̀ pé kì í ṣe ohun tí òun wí nìyẹn. nígbà tí eléyìí tún wá ṣẹlẹ̀ yìí, ohun tí àwọn míì ń sọ kí Natasha tó sọ̀rọ̀ jáde rárá ni pé nǹkan míì wà nídìí ọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ ní tòdodo, Akpabio ti ń hu àwọn ìwà kan tó ń ká obìnrin náà lára, tó ń dùn ún àmọ́ tí kò lè sọ síta. gbogbo ìgbà tó bá ti fẹ́ sọ̀rọ̀ nílé ìgbìmọ̀, bó bá ti wù kọ́rọ̀ náà tóbi tó tàbí tó bá jẹ́ òfin kan ló fẹ́ gbé kalẹ̀, Akpabio kò ní í ṣe bí ẹni pé òun rí i. bó bá sì ṣe bẹ́ẹ̀, kò ní í jẹ́ kó sọ̀rọ̀, yóò kàn máa wò ó ni. nígbà tó bá yá ìyẹn ni yóò jókòó. níbi tó bá sì ti jẹ́ kó sọ̀rọ̀, ìyẹn tó bá fẹ́ dá sí àbá òfin tí ẹlòmíín gbé wá, kíá ni Akpabio yóò ti dá a jókòó. bẹ́ẹ̀ ni kì í ṣe Natasha nìkan fúnra ẹ̀ ló ń rí àwọn nǹkan wọ̀nyí. àwọn míì náà ń rí ohun tó sì ń ṣẹlẹ̀ kò yé wọn. ó dàbí pé Akpabio ti dájú sọ ọmọbìnrin aṣòfin náà. gbogbo ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ kí ọ̀rọ̀ di ariwo rèé. tí Natasha bínú sọ̀rọ̀ sí Akpabio, tí Akpabio náà sì lo agbára ẹ̀
tó ní kí wọ́n gbé e jáde. Bí wọ́n ti kúrò nídìí eléyìí ni Natasha gba ilé ẹjọ́ lọ. Olóhùn yóò gba bílíọ̀nù kan lọ́wọ́ Akpabio nítorí ọmọọṣẹ́ kan lọ kọ sórí ayélujára pé òun Natasha kò mọ̀jú kí òun máa jan pankéèkì mọ́jú kí òun sì máa wọ aṣọ tó farasílẹ̀ wá sílé ìgbìmọ̀ aṣòfin lọ. Obìnrin yìí lòun mọ̀ pé Akpabio ló rán ọmọọṣẹ́ ẹ̀ níṣẹ́ kó kọ ọ̀rọ̀ náà láti fi ba òun lórúkọ jẹ́, nítorí bẹ́ẹ̀ ló ṣe fa Akpabio àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ lọ sílé ẹjọ́. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí iléeṣẹ́ tẹlifíṣàn Arise fi ránṣẹ́ sí Natasha pé kó bá àwọn sọ̀rọ̀ pé kí ló wà nídìí gbogbo ohun tó ń lọ yìí, pé kó wá ṣàlàyé ara ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ló ti fọ́gbà yànga. Obìnrin náà kò fọ̀rọ̀ bò, ó là á mọ́lẹ̀. Ó ní ọ̀gá òun fẹ́ bá òun sùn ni, ìgbà tóun kò sì gbà ló bẹ̀rẹ̀ sí kanra mọ́ òun. Bóbìnrin náà ti wí gan rèé. Ọ̀rọ̀ èmi àti Akpabio yìí ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2023 ló bẹ̀rẹ̀. Lọ́jọ́ yẹn ó pe èmi àtọkọ mi síbi ayẹyẹ ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí ẹ̀. Èmi àtọkọ mi dẹ̀ lọ Uyo láti lọ bá a ṣe. A ti kọ́kọ́ lọ sí ilé ẹ̀ ní Kọ́tẹ̀pẹ̀nẹ̀. Níbẹ̀ ló ti dì mí lọ́wọ́ mú tó ní òun fẹ́ mú mi yíká ilé òun. Àwa mẹ́tẹ̀ẹ̀ta náà ni, èmi pẹ̀lú ẹ̀ àti ọkọ mi. Mo kàn rí pé nígbà tá à ń lọ bó ṣe sáré tẹsẹ̀ mọ́rìn nìyẹn. Làwa bá ń lọ níwájú la bá fi ọkọ mi sílẹ̀ lẹ́yìn. Nígbà tá a débi yàrá kan ló béèrè lọ́mi pé ṣé o láìkí ilé mi yìí ṣá? Mo dáhùn pé bẹ́ẹ̀ ni, ilé tó rẹwà púpọ̀ ni. Òun ló bá sọ fún mi pé ní báyìí tó dẹ̀ ti di sẹ́nétọ̀, ìwọ ni kó wá wáàyè bí a ṣe máa ríra níbí o, kó wá gbádùn ara ẹ̀, o dẹ̀ máa tẹ́ra ẹ lọ́rùn dáadáa. Nígbà tó yá nílé ìgbìmọ̀ mo fẹ́ gbé àbá kan dìde lórí ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ àti iléeṣẹ́ irin ajẹ̀ òkúta. Mo kọ̀wé ẹ̀ sílẹ̀ àmọ́ wọn ò jẹ́ gbé e jáde. 5 ni mo ṣe bẹ́ẹ̀, orí ẹlẹ́ẹ̀kẹfà ni wọ́n tó kọ jáde. Mo wá lọ rí olórí wa pé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé tí mo kọ̀wé kalẹ̀ tí kò jáde síta fún ìjíròrò. Ọ̀tọ̀ ni ohun tí alága wa fi dá mi lóhùn. Ó ní Natasha, ṣé o mọ̀ pé èmi ni olórí ilé ìgbìmọ̀ yìí? Kò sí ohun tí o fẹ́ tí kò lè tẹ́ ẹ lọ́wọ́ tó o bá ti lè tọ́jú mi dáadáa kó o dẹ̀ mú inú mi dùn. Mo sọ fún un pé mo gbọ́ ọ̀rọ̀ náà ni o, ṣùgbọ́n mo máa fi gbígbọ́ ṣe aláìgbọ́ ni. Ọ̀rọ̀ mi kò yàtọ̀ sí ti akẹ́kọ̀ọ́ tí olùkọ́ ń fìyà jẹ nítorí kò jẹ́ kó bá òun sùn. Ohun tó ń ṣẹlẹ̀ sí mi nìyẹn o. Ọ̀rọ̀ tí Natasha sọ tó di ariwo láàrin ìlú nìyí, nítorí pẹ̀lú ipò tí olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà wà àti ipò tí òun obìnrin aṣòfin sẹ́nẹ́tọ̀ náà wà, kò sí aráàlú tó rò pé ọ̀rọ̀ ìbásùn ni yóò máa di iṣẹ́ aṣòfin ilẹ̀ wa lọ́wọ́. Àmọ́ o, obìnrin kan tó wà nílé ìgbìmọ̀ aṣòfin náà, Ìrètí Kìngíbè, ti sọ pé kì í ṣe pé Natasha àti Akpabio ṣẹ̀ṣẹ̀ mọ ara wọn ni o, pé ẹkú àtijọ́ mọ ara wọn rí ni ọ̀rọ̀ wọn. Ó ní kó tó di pé Natasha dé ilé ìgbìmọ̀ aṣòfin rárá lòun àtàkpabio ti mọ́ra. Ìyàwó Akpabio, ẹ̀ka ìtì pàápàá, ti jáde. Ó ní ọkọ lòun kì í ṣe oníṣekúṣe o, pé òun wà nílé ẹ̀ bí ìyàwó, òun sì mọ̀ dáadáa bí ẹni mowó, pé kò sí kinní kan tó ń wá níta tí kò sí nílé, kì í ṣe oníṣekúṣe tàbí oníwàkiwà tí máa lé obìnrin kiri ká má tí ìwà sọ pé ìyàwó níyàwó. Ó ní sẹ́nétọ̀ yìí ni kí wọ́n yẹ̀wò dáadáa kí wọ́n lè mọ ohun tó ń ṣe gan-an. Ẹ̀ka ìtì ní kì í ṣe ọkọ tòun ni Natasha ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó lè jẹ́ ẹlòmíì tí kò mọ̀ tàbí kò rò pé nítorí pé ọkọ òun máa ń bá òun ṣeré ó fẹ́ jẹ níbẹ̀ ni. Àmọ́ bí ọ̀rọ̀ yìí ti rí yìí, kò dàbí pé rẹ́kọ̀dù Akpabio, ìyẹn àkọsílẹ̀ ìwà ẹ̀ yìí, fẹ́ bá ohun tí ẹ̀ka ìtì tó jẹ́ ìyàwó ẹ̀ sọ. Ní ọjọ́ 13 oṣù keje ọdún 2013, bí obìnrin kan tí wọ́n ń pè ní Joy nínú ẹ̀ náà ti jáde rèé tó ní Akpabio fẹ́ ràn òun mọ́lẹ̀. Joy yìí ni ọ̀gá àgbà ní iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè agbègbè Niger Delta. Akpabio sì ni mínísítà fún ètò ìdàgbàsókè agbègbè Niger Delta nígbà náà. Lójijì ni ariwo bẹ̀rẹ̀ tí Joy àti Akpabio kò ṣe gbọ́ ara wọn yé mọ́. Ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí ti èpìnì méjì tí kì í gbóhùn ara wọn kí ariwo má ṣẹlẹ̀. Nígbà tí ọ̀rọ̀ náà fẹ́ di ariwo rẹpẹtẹ, Joy bá lọ́gun síta. Ó ní Akpabio fọwọ́ bu òun níbàdí so níbi tí ò ti dáa. Lòun bá gbẹ̀gbájú olóyè fún un. Òun sì sọ fún un pé ọmọ pọtá lòun o, ọmọ pọtá kì í gba ìgbàkúgbà. Joy ní tó bá jẹ́ irọ́ lòun ń pamọ́ Akpabio, kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí kò sọ fọlọ́pàá tàbí kó rojọ́ síta pé òun Joy fọ́ ọ létí
àbí nígbà wo ni etí mínísítà di sàrà bẹ́ẹ̀. àwọn ìròyìn míì tún jáde lásìkò tí Akpabio ń ṣe gómìnà ìpínlẹ̀ wọn. ìròyìn bí àwọn ọmọọṣẹ́ ti rẹ́ǹtì obìnrin ṣàlejò nílé ìjọba, gbogbo eléyìí ló ń bọ́ síta. èyí ni kò ṣe sí ẹnikẹ́ni tó lè gbẹ̀rí Akpabio jẹ́, tí àwọn kan sì ń sọ pé ẹkùn abìjàwara ni o tí ọ̀rọ̀ bá di irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. àmọ́ o ju gbogbo ẹ̀ lọ, ìyàwó Akpabio ti jáde pé ọkọ tòun kì í ṣe oníṣekúṣe o. àfàìmọ̀ kí ọkọ Natasha náà má jáde pé ìyàwó tòun náà kì í parọ́, níbi tí ọ̀rọ̀ yìí yóò sì padà fìdí tì sí àwọn aṣòfin nìkan ni wọ́n lè sọ. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún fún Bùdó Àgbáyé tó ń rí sí àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.